Kẹ́hìndé Gbádéwọlé Olúgbélé tí ọba Lukman Ọlálékan Kúòyè ṣojú fún kí ọba Bísẹ̀kàn káàbọ̀ sáàrin ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ilẹ̀ Yewa. Ọlá ní ká kí gbogbo ìlú Agbele Asa kú oríire. A ti jẹ ọba lágbára Ọlọ́run, wọ́n ní ọba náà pẹ́ fún wa, á pẹ́ fún wa lágbára Ọlọ́run kò dẹ̀ ní ṣe. Gbogbo àwọn tí ọba tó bá lágbèrè lásìkò ẹ̀ Yewa Traditional Council máa gbòòrò sí ni lásìkò ẹ̀. Ìlú Agbele Asa á tún máa tóbi sí ni. Àwọn nǹkan àràbàrà lásìkò abẹ́rẹ́ sí wọlé. Èyí tí ó ṣe kókó, kò sí ọba tó lè dá ìlú ṣe. Àwọn aráàlú, àwọn ọmọ ìlú, àwọn àlejò, àwọn náà ti fẹ́ ṣe ìlú. Ẹ̀bẹ̀ tí Paramount la ní ká bẹ̀ gbogbo wa ní ìlú Agbele Asa àtàwọn tá à ń gbélé àti àwa tí a wà ń gbòòrò ní pé ká padà wá láti wá kún ọba wa lọ́wọ́. Ó ṣe kókó, he cannot do it alone. He need the support of every son and daughters of this community. Bẹ́ẹ̀ ni ọba Ebenezer Akíntúndé náà tún bá ọba dúpẹ́ fún bí ó ṣe gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí alágbélé ti ìlú Agbele Asa. Ọba Ebenezer sọ síwájú sí i pé. Giving a lot of communities their monarch. Ṣé wọ́n wí pé òmìnira kan ní Agbele Asa gbà ní èní. Alálàwà ni wọ́n, àwọn àtìsẹ́lú wọ́n jọ pààlà ni. Ó dẹ̀ wà written tí kábíyèsí tí ó jẹ lẹ́nìí ó pe àwọn àgbààgbà ìlú wípé àdéhùn tó ààlà tó wà láàrin ìṣèlú pẹ̀lú àṣà ẹ̀fẹ́ rẹ̀ ṣe wọ́n kó ṣe pàtàkì because you need to build your own icon, so that kò ní sí gbọ́mi sí omi òtó. Torí àwọn ọmọ àdàrú wọ́n pọ̀ láàrin ìlú, wọ́n kò ṣe ìlú náà, a máa pàtàn tí ò ṣẹlẹ̀. So a dúpẹ́ fún gómìnà wípé wọ́n ṣe dáadáa ní Ògùn State. Gbogbo àwọn èèyàn ìlú tí wọ́n ti rò báwọn máa lọ́ba gómìnà fún wọn ní ọba. Àwọn tó bá rìn rere ni o, àwọn tó rìn dáadáa, tẹ̀wọ̀n pé tó bá rore ló máa sọ re, ẹni tí ò bá rore kò lè sọ re. Torí pé wọ́n ti rore ní Asa Agbele, wọ́n máa sọ re lágbára Ọlọ́run. So to tell the Ogun State government that the limestone belt from through Ube here, Iselu to Ikwa to Ibeshi, Ewekuru to Shagam. Here is still on top, is here. In Iselu, about 25 meters to the surface. So in this regard, although the government has acquired all the land, but we still want investors to come around and tap it. Paríparí rẹ̀, ọba Bísẹ̀kàn dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nitọ́ Solomon Ọlámilékan Adéọláyáyì, ọ̀nàrẹ́bù Haruna àti àwọn tí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ oyè náà kí ó bọ́ sí. Ẹ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu kábíyèsí. Alagbele of Agbele Asa Kingdom has seek the fatherly support, guidance of the government
community leaders, and all our sons together to attract greater development to land. I assure you that my reign will be guided by the peace, inclusiveness, accountability, service to the people, and I want only to unite our people, preserve our cherished traditions, development, and create an enabling environment where youth, women, farmers, entrepreneurs, each every element can thrive. Your Excellency, distinguished KBC, sons and daughters of Ayeye Asa, I call on all of us to join hands in building a stronger, more prosperous, peaceful, and united Nigeria. May Almighty God bless our traditional institutions. May God bless our leaders and grant them wisdom, strength, and may God bless people of Ayeye Asa Kingdom. Long live Federal Republic of Nigeria. Long live